7867 lẹ́ẹ̀kan sí 08030817867 pẹ̀lú ògùn ọlọ́run hajj tọdún ní almaruf olúyọ̀lé ni màá bá lọ. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. أيا طيب الأسماء يا من هو الله ومن لا يسمى ذلك الاسم إلا هو ومن كل ما نشكوه يا رب عافنا كأيوب إذ عافيته بعد بلواه فمن كان من ربي فإنك ربه ومن كان من مولى فإنك مولاه فأنزل علينا المنى يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. أكرانك إسلام السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أنك وكابو سيرة البصيرة إليتي أجمان تتبع نياتي لشريدو سوليشنز FM 93.9 ní àwẹ̀ ní house lókè àdúgbì. Ètò náà ti dé sórí atẹ́gùn pẹ̀lú àṣẹ Ọlọ́run. Àwọn sáàsù wa tí wọ́n máa ń dá wa lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run gẹ́gẹ́ bí ìṣe wọn, wọ́n ti wà ní ìkàlẹ̀. A rọ̀ wá kí ẹni tó wà ní jíjìnà kó súnmọ́ tòsí, ẹni tó dúró kó wá nǹkan fìdílé, ẹni tó jókòó náà kó náà tẹ́tí kó sì mú nǹkan kọ̀wé láti máa kọ àwọn kókó ọ̀rọ̀ náà lẹ̀ kọ́lọ́n kó san ogun alẹ́ sùn lóore. Àwọn sáàsù wa tí a tún mọ gbádùn náà ní Tọ́ Suleiman Buni Ibrahim Abu Ibrahim Ẹ̀sà Òkè kọ́lọ́n jẹ́ kí a rí wọn pẹ́. Bismillah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك مسلكه وناج منهجه إلى يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وبعد. Adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run. Ọlọ́run ọba tí ó ṣe wá ní mùsùlùmí, òun náà lọ́ba tí a dúpẹ́ fún. À ń tọrọ àlékún ìkẹ́, àlékún ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ìkẹ́ Ọlọ́run kó máa bá Ànábì àti àwọn aráalé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí tí à ń tẹ̀lé ojú pọ̀nà tí Ànábì wa sallallahu alayhi wa sallam tó fi ilẹ̀ títí ó fi di ọjọ́ tó jẹ́ pé la yanfa'u fihi malun wala banun. Owó ọmọ kò ní ṣàǹfààní illa man ata Allah biqalbin salim. Àfẹn tó bọ́kàdé Ọlọ́run bá lékọ́lá Allah pẹ̀lú ọkàn tó là kù níbi ẹbọ ṣíṣe àti ìwà nifaq. À ń kí gbogbo ẹ̀yin olùgbọ́ wa nílé wípé a kú àsìkò ọdún ti Ramadan. Àfààní Ọlọ́run bẹ̀lọ́n, Ọlọ́run mẹ́sẹ̀lẹ̀ ní àṣemọ́fẹ́ ní kọ̀ọ̀kan wa. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ńlá kí pé a kú àsìkò ọdún pẹ̀lú ìyọ̀ǹda t'Ọlọ́run. Àwa tá a jọ sí tọdún yìí òun náà látún jọ sí tẹ̀mí. Ọlọ́run wọlé àjọkà òṣèré yọ wọlé gbólóhùn la ilaha illallah. Ṣùgbọ́n kan náà a tó ń kí ní àdáyanrí àwa wa Ìmáàmù Ìbàdàn so àti gbogbo káńsù láti òkèdókè kọ́nà balẹ̀kọ́lá kó jẹ́ kí a rí wọn pẹ́ kọ́lá àjọkà òṣèré. So gbogbo àwọn bàbá wa àfa àgbà ni, bàbá wa mọ́gàjí àgbà ni, bàbá wa àbàtà ni, gbogbo àwọn bàbá báyìí so ọlọ́run balẹ̀kọ́lá kó jẹ́ ká rí yín pẹ́.
akí wa kú ọdún pé ọlọ́run yóò jẹ́ kí ẹ̀mí yóò gùn fún wa látàrí dáadáa wọlé àdọ́kà sọ ọlọ́run so atara tẹ́lẹ̀ náà àfi kí gbogbo àwa mùsùlùmí tá à ń gbọ́ wa àtàwọn tá à ń wò wá pé a kó àsìkò ọdún ọlọ́run ní fẹ́lẹ́ ìṣe àṣemọ́fẹ́ ní kọ̀ọ̀kan wa la haula wala quwwata illa billahil azim. Bákan náà iléeṣẹ́ Solution FM ọlọ́run má jẹ́ kó bàjẹ́ ọ̀nà àbáyọ ní ọlọ́run máa fún wa lọ́nà àbáyọ níbi gbogbo ìgbésí ayé wa wọlé àjọkọ òṣù ọlọ́run wọlé agbólóhùn la ilaha illallah. Ramadan ti lọ a tún ti padà sórí ètò wa gẹ́gẹ́ bá a ti máa ń ṣe ní gbogbo ọjọ́ Sunday báyìí ní alaalẹ́ Sunday láti aago 9 títí dé aago 10 inú àwẹ̀ ojoojúmọ́ ní òru òun la máa ń ṣe tọ́lá lómi ń pè wá kí àwọn ọmọ gbọ́yìn lálẹ́ Sunday inú àwẹ̀ tí Ramadan fi parí 4:30 sí 5 ni so ká má gbàgbé pé àwẹ̀ sítú Shawwal ó wà ń ta 6 tí Ànábì sallallahu alaihi wasallam tó ní kí a máa gbà lẹ́yìn Ramadan so madhab Malik alimam Malik àwọn rí pé àwẹ̀ yẹn nígbà tí Imam Malik ka annahu kariha dhalika as-sawm so àwọn kọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ pọ̀ lórí rẹ̀ ó wà ẹ̀rí wà Imam Malik ọ̀rọ̀ hadisi yẹn ni o so ìmọ̀ yẹn ò dé bá wọn ò rí hadisi yẹn òun ni ò kì í ṣe yí pé bá Imam Malik takò so ká fi eléyẹn sílẹ̀ àwẹ̀ súnà ni tó jẹ́ pé téèyàn bá gbà fáka annama sọ́ọ̀mà dáàr bí ẹni tó fi gbogbo ọjọ́ ayé rẹ̀ gbà àwẹ̀ ni lálẹ́ in tí a gbéyẹ̀wò ó náà ni pé nínú àwẹ̀ a mọ̀ pé èèyàn máa ń súnmọ́ Ọlọ́run ni èèyàn tó máa ń lékún ní ìbẹ́lọ́n sí nínú Ramadan so ó ní ṣùgbọ́n táwa ń fi tí ara wa gbọ́ nínú àwẹ̀ ní àwùjọ wa a rí wípé àwẹ̀ ó yẹ kó jẹ́ ìsúnmọ́ ńlá ni fún wa tó jẹ́ pé n tá máa ń rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó náà ni pé ìbẹ̀rù Ọlọ́run ó tún lékún sí ṣùgbọ́n tí látara social media tó dáyé n tá ń gbọ́ láwọn Ramadan wa àwọn ìgbọ́kúgbọ́ ni ìyẹn ló jẹ́ pé a tó fẹ́ rán ara wa létí torí ẹlòmíì lè wà nínú ẹ̀yìn ara lé àwọn fáírọ́ọ̀sì tó kó nínú àwẹ̀ ẹ̀yà àwẹ̀ ní àmọ́ apply rẹ̀ ká lè bá a sọ díẹ̀ nínú àwọn ìsọkúsọ táwọn èèyàn sọ nínú àwẹ̀ ká sọ fún wa pé eléyìí ò sí lára ẹ̀sìn o a sọ ti èyí tó jẹ́ tẹ̀sìn àti tí tó ní í ṣe pẹ̀lẹ́ sí tó jẹ́ tàwọn bàbá wa nílẹ̀ Yorùbá torí gbogbo ẹ̀ ni wọ́n ń dàrú papọ̀ tí ẹ má ti ń dẹ̀sìn rú lọ báyìí wọ́n ó tún máa da ìtàn ilẹ̀ Yorùbá rú lọ ní tí ò rí bẹ́ẹ̀ nínú ìtàn ilẹ̀ Yorùbá ní tá a ti mọ̀ tẹ́lẹ̀ wọ́n jẹjọ́ ẹ̀ papọ̀ tinú ẹ̀sìn wọ́n fọ́ papọ̀ bí ẹ ṣe ń fọ́ ẹ̀sìn ni à ń fọ́ tàn ilẹ̀ Yorùbá ṣùgbọ́n gbogbo ẹ̀bẹ́ nìkan bá ti lóun fẹ́ máa bàjẹ́ lọ́hùn sì máa gbá wọn kan dìde tí wọ́n máa jẹ́ ọdẹ súnà àkọ́kọ́ inú àwọn nǹkan burúkú tá a gbọ́ nínú àwẹ̀ tó jáde nǹkan burúkú ni o nǹkan àkọ́kọ́ tó jáde sẹ́rí àkọ́kọ́ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run náà so jẹ́mọ́ ẹ jẹ́ ká sọ pé alhamdulillah súnà ó ní ọ̀nà kan téèyàn lè tọ̀ téèyàn ó fi rojú rẹ̀ Ọlọ́run ẹ rí i pé ogun àtàbàgbọ́ anú àwẹ̀ a sọ yí pé a sọ̀rọ̀ ń pọ̀ ọ̀rọ̀ ṣíà yí pé gbogbo àwọn ìgbọ̀kúgbọ̀ tá à ń gbọ́ yìí láti àwọn ìlú bíi méjì kan gbé Èkó mọ́ Ìlọrin làwọn ọ̀rọ̀ yẹn ti ń wá so bí Èkó mọ́ Ìlọrin làwọn ọ̀rọ̀ ti ń wá so pé gbogbo àwọn ìgbọ̀kúgbọ̀ tá à ń gbọ́ yìí látọ̀dọ̀ àwọn èèyàn tí wọ́n ṣe fọwọ́ kà sẹ́rí àwọn tí wọ́n ń sọ̀rọ̀ tá a bá ká wọn jẹ́ ìwò náà gbogbo wọn ò ju 5 lọ ẹni tó jẹ́ Daddy G.O gẹ́gẹ́ Daddy Shia so àwa lẹ́nìkan tó ń jẹ́ PRO so PRO wọn so àwa láwọn bíi supporting striker yẹn so ìkan bẹ òun mọ́kẹ́ ó díẹ̀ òun jẹ́ bíi standing 9 so ìkan bẹ òun sa bọ́ọ̀lù ti ẹ̀ ní so òun ní comparative ni wọ́n di mélòó wọ́n di 4 so káwọ́ ẹnìkan kún wọn ò lè ju 5 náà lọ ṣé a rí gbogbo àwọn yòókù wọ́n mọ òdodo ṣùgbọ́n níta fún àwa sọ ẹ má jà jiyàn ẹlòmíín náà kẹsà lè máa lọ́rọ́ lọ́rùn ṣùgbọ́n àwọn gan ò lè sọrú ẹ̀ wọn ò bí ẹ̀dá kí wọ́n sọrú ẹ̀ wọn ò tó bẹ́ẹ̀ àwọn gan aró tì wọ́n ṣùgbọ́n àwọn tá a sọ yìí ṣé a rí bí márùn-ún ṣe wà a lè fojú òpó kéré ni àwọn tí ẹ ló ń kà ní o ṣùgbọ́n torí àwọn tí wọ́n kò bá àwa ń sọ pé gbogbo orú àwọn ọ̀rọ̀ tẹ́ ń gbọ́ lẹ́nu àwọn bíi márùn-ún yìí látòrí Daddy G.O PRO standing 9
àti asabọ́ọ̀lù so bench kí láwọn pè yín náà so bench warmer so àwọn gbogbo àwọn eléyìí o gbogbo òròrí wọ́n kàn ń sọ́pọ́tì Daddy G.O ní so ìròrí ṣíà ni ìyẹn ló mú ń tá a fi sọ̀rọ̀ nípa àwọn wo ni à ń pè ní Shiite lóde òyìnbó pé ẹ gbọ́dọ̀ mẹ́yìn èèyàn lé tẹ́ ẹ bá ti gbọ́ pé àwọn ẹni bẹ́ẹ̀ tí wọ́n ti sọ̀rọ̀ báyìí ṣíà ni wọ́n nínú Ramadan náà nínú oore tọ́lọ́run wá ṣe fún wa ni pé ẹni tó wá jẹ́ President General Daddy G.O wọ́n wá force out yìí pé àwọn èèyàn sọ pé ṣíà ni mí tẹ́ bá sọ bẹ́ẹ̀ náà ọ̀dà náà ṣíà ni mí ṣé ṣíà ṣe mùsùlùmí ni ẹ rí i pé ìgbà tí òkété bá wọnú sà tẹ́ bá fínàmà yóò fò jáde kúrú tẹ́lẹ̀ wọn ò sọ but ìgbà tí àwọn ti ń fínàmà wọn tí náà ń gbó wọn á láwọn ṣíà ni mí ṣé ṣíà wá sí mùsùlùmí ni bẹ́ẹ̀ ni o ṣíà yìí sí mùsùlùmí ṣíà yìí sí mùsùlùmí torí pé orígun ìsìláàmù tiwa mélòó ni 5 lọ́dọ̀ ṣíà 6 ni ìsìláàmù tí gbogbo ayé mọ̀ ni mo sọ pé àwọn ọmọ kí wọn kan bẹ wọn ò bẹ̀rẹ̀ wọn jáde irú rẹ̀ àwọn àfáwọn náà tí ì lè sọ nítorí pé Ọlọ́run kẹ́ wa nílẹ̀ Yorùbá yìí Ọlọ́run kẹ́ wa gan àti Súfì ni o àti tọ̀ríkà ni o àti kọ̀dìríyà ni o àti kìnìkà ni o àti alùsùnà ni o àwọn ìsìláàmù kan bẹ tá a jọ gbọ́yé general téèyàn ò lè change ẹ̀ máa lọ́wọ́ tó jọ yé wa so ìsìláàmù yẹn yé wa dé level kan lẹ̀ Yorùbá yìí kẹ́nìkan sọ pé orígun ìsìláàmù ké 6 sẹ́mọ̀ ké Tìjàníyà gan gbọ́dọ̀ takò pé ṣùgbọ́n wọn ọ̀bẹ láti bẹ̀ tẹ́ ẹ bá máa ń jẹ́ ń pè ní ṣíà nínú tírà wọn Usulul Kafi àtàwọn tí àwọn míì ta ti dákọ fún wa nínú àwẹ̀ sẹ́mọ̀ ké mo gbé àwọn kinní yẹn wá ni a sì ń bọ́ lórí rẹ̀ mo ti pa àwọn àfáà wa pé ẹ dákun gbogbo yín ẹjẹ́ ajáde lẹ́yìn àwẹ̀ ẹjẹ́ àmọ́ títí ọ̀rọ̀ sí àmọ́dẹ̀ tí ráwọn àfáà wa bíi 3 kan lórí social media làwọn wà tí wọ́n dẹ̀ ti ń treat ẹ̀ alihamudulilayi ẹ̀yin bàbá àbá wa ẹ ti sẹ́mínà ẹ pèpèlé lórí káwọn èèyàn mọ̀ pé aburú iṣẹ́ àwọn wo ni ẹ ń pè bẹ́ẹ̀ ìyẹn ni wọn ò fi ní bọ́ sínú ìgbèkùn àdánwò tá a tún ń fèsì lọ́wọ́ báyìí kò sí mùsùlùmí tí ó mọ̀ yìí pé orígun 5 on Islam ṣahadatu an la ilaha illallah ká gbà yìí pé ọ̀kan ṣoṣo Ọlọ́run kò sọ́ba tí ìjọsìn sọ sí àyàfọ́ Ọlọ́run àti pé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ Ọlọ́run ni orígun àkọ́kọ́ nù lọ́dọ̀ ṣíà àwọn ìbẹ̀rẹ̀ báwọn ẹni kí mo kà àwọn ọ̀rọ̀ wọn fún wa nínú àwẹ̀ gan mo gé tí àwọn wá wọn ìbẹ̀rẹ̀ báwọn àwọn gbà yìí pé asọ́láàt irun àjọpàdé ń bẹ̀ wọn sẹ́wọ̀n kí wọn ò fi foundation bẹ̀rẹ̀ téèyàn ọba dẹ́ fi yẹn bẹ̀rẹ̀ gbogbo òyòkú òwúlò mọ́ nínú orígun Islam ṣíà gbà yìí pé irun àwẹ̀ ájì zaka ó di 4 tíra àwọn míì gbé wá pé ẹ jẹ́ a fi ṣàhádà bẹ̀rẹ̀ pé ká gbà pé Ọlọ́run ọba àlékọ́lá ẹyọkan ni àjẹ́rìí pé kò sọ́ba tí ìjọsìn tọ́sí àfọlọ́run àti pé ànábì wa Muhammad òjíṣẹ́ Ọlọ́run ni ó di 5 tó jẹ́ common one àwọn kan nu ṣíà wọ́n ní nọ́mbà 6 tàwọn àwọn kan nu wọn wọ́n ní ẹja nọ́mbà 1 ti àwọn mùsùlùmí ẹja kún bẹ́ẹ̀ ká fi nọ́mbà 5 míì kún lọ́dọ̀ tàwọn kí náà ni o náà ni al-iman bil-wilayat ìyẹn gbọ́dọ̀ gbàgbọ́ nípa tí a ń pè ní wìláyà kí ni a ń pè ní wìláyà pé àwọn kan bẹ́ẹ̀ rí kí mo kà àwọn 12 fún wa àwọn aṣíwájú pé o gbọ́dọ̀ gba àwọn aṣíwájú gbọ́ àwọn aṣíwájú 12 tó bẹ̀rẹ̀ látòrí Ali Hassan Hussein àtàwọn àrọ́mọdọ́mọdọ́mọdọ́mọ Ali so o gbọ́dọ̀ gbà wọ́n gbọ́ wà nífẹ̀ẹ́ wọn ó sì mú àwọn ọ̀tá wọn lọ́tà àwọn lọ́tà wọn àwọn sàbẹ̀ yòókù pàtàkì jùlọ Abubakar Umaru Uthman so àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n máa ṣépè fún wọn ni wọ́n máa làánà wọn ni ṣé torí Islam bá di 6 mọ́yàn lọ́wọ́ ṣé mùsùlùmí rẹ ni àbí èsè mùsùlùmí ẹ máa dáhùn ṣíà èsè mùsùlùmí ṣùgbọ́n wọ́n bá wa kírun kódà irun jànánsà wọn yàtọ̀ síbà àti máa ń kí jànánsà àti wà táwọn fẹ́ kírun sókù la kì í ṣe ọ̀rọ̀ mọ́sí Málíkì là ń sọ yìí ó tẹ́ ẹ bá jído sí àtàn ó dùn mí pé orí rédíò la wà kò lè yí àwọn aráalé ìǹbà ṣó rẹ̀ fún wa èyí tí a ń kí ní ràn bí ẹ ṣe máa ń kírun sókù la ní ràn àti ráàkì ẹ̀rí pọ̀ yàtọ̀ Islam ẹ̀sìn tí wọ́n yàtọ̀ sí tiwa ẹ̀rí pé sẹ́rùn tọ̀kú lélẹ́yìí àwọn tá a bá nídìí ẹ̀
tá a wà lórí social media tá a wà lórí WhatsApp ẹlẹ́ mẹ́sẹ̀jì mi màá sẹ́ndẹ̀ sí kẹ́ wá wò pé sọ́jọ́ ibi àwọn tí Daddy G.O ń gbé wa lọ nìyẹn o àwọn Daddy Shia so inú wa wá dùn pé wọ́n force out pé Shia làwọn tẹ́ bá jẹ́ Shia ẹ̀ sí mùsùlùmí nínú àwọn ìsọkúsọ tó wá jáde inú àwẹ̀ káàmbà ìyá lọ bí ọ̀rọ̀ Shia nínú àwọn ìsọkúsọ tó jáde inú àwẹ̀ àkọ́kọ́ ni pé wọ́n ní Abubakar kọ́ ni ó wà nínú kòtò ìtàn Islam wọn dàrú tí wọ́n ti dàtà Islam rú wọ́n dàtà ẹ̀nà yóò bá rú wọ́n dàtà bàbá wa rú kò sí bí wọn ò ní táwọ́ sí ẹ wà máa wò kẹ́ ẹ dákun ṣé tẹ̀síìrì la fẹ́ gbọ́ ni àbí wóróworó nígbà táwa fẹ́ ṣèdúpẹ́ àádùpẹ́ lọ́wọ́ àwọn àfa wa torí pé wọ́n ṣoore tó pọ̀ fún wa tọ́lọ́run jà máa wóróworó tá a sì gbọ́ wóróworó lọ́dọ̀ wọn àkọ́kọ́ Abubakar ló wà nínú kòtò ní ti gbogbo ayé mùsùlùmí ayé tí a mọ̀ ní pé níjọ́ tánàbí fẹ́ kúrò nílùú Mẹ́kà lọ sílùú Mẹdínà ẹni tó mú lọ́wọ́ òun làbúbákírì àwọn méjèèjì ní ẹ̀sìn jọ sá sínú kòtò ọ̀rọ̀ tí mò ń sọ ẹ̀ onímọ̀mù Málíkì sọ onímọ̀mù Ṣáfìí sọ onímọ̀mù Hànífà sọ onímọ̀mù Ahmadu bun Hanbali sọ oníbùnú Tẹ́míyà sọ oníbùnú Kọ́yìmù sọ oní Sáórì sọ oní Bukhari sọ oní Muslim sọ oní Tírímìsì sọ oní Abu Dáúdà sọ gbogbo àfà Imam Auza'i oní wọ́n sọ Kúrútùbí oní wọ́n sọ gbogbo àfà àgbáyé pátá in tí wọ́n sọnù pé thaniya ithnayni idhuma filigar tẹ́lómi bá sọ nǹkan mi tó yàtọ̀ sí tó o ti gbọ́ tẹ́lẹ̀ mọ́dì wọn ọba yẹ ẹ̀jẹ̀ ń bi ìtàn nínú àwọn ọ̀rọ̀ burúkú tó jáde nínú àwẹ̀ tó gbọ́dọ̀ lọ jùdànù pé n tó gbọ́ nǹkan burúkú ni kọ́lọ̀ méje tí ìrì ọgbọ́rú ẹ̀ mọ̀ láyé ìkànnù rẹ̀ nu ṣé yẹn ti clear antivirus nìyẹn inú rẹ̀ òun náà ní wípé ọlọ́run ọba àlékiọlá kò sí lókè wọn ò sí lókè ìkà ntí àkídà ahlùsúnnàtì wal jàmáà tó dúró lórí tó jẹ́ pé ní Imam Málíkì dúró lórí oní Imam Ṣáfìí dúró lórí oní Abu Hanifa dúró lórí oní Imam Ahmadu dúró lórí oní gbogbo sàbí dúró lórí oní Imam Auza'i dúró lórí oní Bukhari dúró lórí gbogbo àwọn àfẹ́sìn ní tó ti lé ní 1000 years sẹ́yìn ntí a dúró lórí pé Allahu fawqa samawat ọlọ́run bẹ lókè sánmà keje lórí àríṣù rẹ̀ Ar-Rahman alal arshi istawa ọlọ́run gẹ́gẹ́ sọ Suratu Rahman nìkan ní bá àbí ṣe náà ni rọ ṣe Ar-Rahman alal so báwo Suratu wà Ar-Rahman alamal Qur'ani ni iyo Ar-Rahman alal arshi istawa ọlọ́run ló ń pẹ́tẹ̀pẹ́rọ sórí àlẹ́ ara sí ìhun àríṣù òun ẹ wá béèrè ẹni tó bá lókè sánmà kọ́ lọ́wà ẹ béèrè pé bo ni àríṣù ọlọ́run wà tọ́lọ́run sọ yí pé wọ̀yá mílò àríṣà rọ̀bíkà sọ́n tọ́ha ni Ar-Rahman alal arshi istawa tọ́ha lọ́wà number 5 so tọ́lọ́run sọ yí pé àwọn màláíkà àwọn ní gbé àríṣù òun ọlọ́run lọ́wọ́ tí Kùránì clear rẹ̀ kẹ́nìkan wá ní kèsókè sánmà lọ́wà níbo ló wà ló jẹ́ pé nínú làákà ìgẹ̀ wọ́n ń pe kíní kan ní àlìfítírọ̀ àdámọ́ dáadáa ọlọ́run dá ọmọnìyàn maftur lórí ká mọ in tí ń jò tọ́ ọ wà ní lẹ́kṣọ̀ tá a sí lónìí fítírọ̀ ọlọ́run ní fa akim wajhaka lid-dini hanifa fitratallahi allati fatara an-nasa alayha àdámọ́ dáadáa tó lọ ń dá ọmọ nìyàn mọ̀ ní pé tẹ́ ẹ bá lè gbé ọmọ kékeré sínú ilé báyìí tí ò gbọ́ nǹkankan kò gbọ́ ìrun pípè kò gbọ́ ń pa ànábì kò gbọ́ ń pa Jésù kò gbọ́ ń pa Ògún kò gbọ́ ń gbọ́ ya kò gbọ́ ń pa ẹ̀sìn kankan ẹ kàn ń tọ́jú rẹ̀ nínú ilé ẹ̀jọ̀ gbọ́ nǹkankan ìwọ̀n ndẹ́gbà tó bá gbọ́n tẹ́ bá bilé rẹ̀ yìí pé ta lọ́dọ̀ wàláì kò ní dá akọrin kò ní dá akọ ọgi yóò ní Allah yóò lọ́lọ́ ni fítírà ni tẹ bá béèrè pé mo lọ́wọ́ yóò náwó sókè ni kò sí àdámọ́ ni ló fi jẹ́ pé tí nǹkan gan bá séèyàn àti kèfèrí o àti mùmíní o tí nǹkan bá séèyàn kálukú gbòjú òkè pé Ọlọ́run mo lójú rẹ wá sílẹ̀ là ń wò ni láì tí ìrẹ́rì gan sílẹ̀ yìí ò ti mọ̀ pé ti mọ̀ kẹ́ni tó bá ṣe léyìn fáírọ́ọ̀sì lọ́sọ má gbàgbọ́ o nínú àwọn sọkúsọ tó wà nínú àwẹ̀ nìyẹn o Ọlọ́run bẹ níbo òkè sámà nínú àwọn sọkúsọ tó jáde nínú Ramadan òun náà ni
ọ̀rọ̀ obìnrin tí ń ṣe menstruation lọ́wọ́ àtọ̀dọ̀ àwọn PRO nìyẹn ti jáde. So PRO àwọn share. So obìnrin tí ń ṣe menstruation lọ́wọ́ àbí sọ̀rọ̀ PRO ni àbí standing nine wọ́n dà ń pọ̀dọ̀ standing nine lọ́mọ ti jáde. So obìnrin tí ń ṣe menstruation lọ́wọ́ kò ní yọmọ gbààwẹ̀ lọ. So ìsọkúsọ ni o. Ntí Imam Malik dúró lé lórí, tí Shafi'i dúró lé lórí, tí gbogbo àwọn àfà gbogbo àwọn bàbá bá nílẹ̀ Yorùbá gbogbo àwọn bàbá wọn nílẹ̀ Yorùbá ṣé ó Kamali ni ṣé ó Adamu ni ṣé ó Baki ni ṣé ó bàbá wa ní Madu ni bàbá wa Alágbàjì ni gbogbo àwọn bàbá bá pátá ìṣẹ́rú lórí pé obìnrin. So ṣùgbọ́n àwọn aládàáwó èèyàn wọ́n ti dé o wọ́n bá ní obìnrin tí bá tún ṣe menstruation lọ kọ́ máa gbà àwẹ̀ lọ o. Ìsọkúsọ ni fáírọ́ọ̀sì ni o inú fáírọ́ọ̀sì inú àwẹ̀ ni o. Má gbà o. Inú àwọn fáírọ́ọ̀sì burúkú tó jáde nù o. So ara ń pé sótúkúsà inú fáírọ́ọ̀sì kákò níbi títí tẹ̀sí àwọn míì bẹ tí wọ́n ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ o bíi kẹ́ ẹ máa jájá. So nígbà tí èèyàn bá ní kéèyàn jájá so ilé ẹ fi máa parí ẹ̀ tẹ́ bá ti bímọ kẹ́ ẹ ṣe fi ṣàkíkọ̀ so ẹnu àwọn tẹ́ẹ̀tì máa gbọ́ náà nù. So àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti la fẹ́ mú ṣókíṣókí torí ibi tá a fẹ́ yà á gbà béèrè á lè òní bí revision la fẹ́ ṣe revision tá a ṣe nínú àwẹ̀. So inú rẹ̀ wọ́n tún tàta kòrò kó ń bi tọ̀rọ̀ ẹ̀sìn wọ́n tó bọ́ sọ́dọ̀ arí nínú àwọn èèyàn ẹni tí ń bú ókè nínú àwọn fáírọ́ọ̀sì tó jáde nínú àwẹ̀ mo tó rántí ìkan mo rántí náà ni ó ní pé a rí nínú wọn tí ń sọ pé tó fáwọn èèyàn náà ń kàlè pé àdúrà tó ń fẹ́ fún ẹ yìí o wọ́n lọ ra aṣọ funfun wọ́n ra gbá wọ́n ra wo gbogbo àwọn àdúrà lọ ra aṣọ wáìtì wàláì àdúrà tí ó bá yéèyàn jẹ́ ni ọ wà á hàn sínú kinní kan aṣọ wáìtì lọ lọ rà ẹni tó bá dọ́jà mọ́ sí kiri mọ́ gba náà ń kàlè lọ́wọ́ àwọn àǹjẹ̀nu o mọ́ jù wọ́n ọba yé ẹ̀ jẹ́ o nínú àwọn fáírọ́ọ̀sì nínú àdúrà súnà ń bẹ tánàbí kọ́ wa sallallahu alaihi wasallam gbogbo ẹni tí ó bá ti wá tẹ̀lé súnà nàbí sallallahu alaihi wasallam òní ọ̀dára rẹ̀ láàmú o. nígbà tá a lọ ọjà Dùgbẹ̀ afáwọn èèyàn gbàdúrà ìtànàbí ni ó ṣe lórí nǹkan báyìí ní ìtànàbí kò sí nǹkan kan pé ìtàn àgbàlagbà fi ń jẹ̀kọ́ abẹ́ ewé lọ́wọ́ ẹni kágbàlagbà ò gbé ewé àtẹ̀kọ́ sókè afẹ́ mọ̀ ànàbí òfin nǹkan kan pamọ́ kì í wá sọ pé ọlọ́ra aṣọ kan aṣọ wáìtì kan ń wérò ní o ewérò ní o ìyẹn báwọn. nínú àwọn nígbà wọn kò ń bi ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n bọ́ síbi wípé inú àwọn wọ́n ta síbàdàn kí wọ́n tó ta síbàdàn wọ́n kọ́kọ́ yà lọ ọ̀dọ̀ bàbá olùkọ́ àgbà níwò sẹ́rí gbogbo àwọn bàbá tó ti lọ gbogbo àwọn bàbá tó ti lọ kálukú wa ń ló ní ìtọ́lọ́wọ̀n ọba àlékè ọlá fún tí ọ̀fẹ́ lè mí tá a bá gbogbo àwọn bàbá yìí sórí àtẹ láwọn bàbá tó súnmọ́wọ́ ọ̀dọ̀ tiwa àwọn tó tún ju àwọn bàbá yẹn lọ ń bẹ o kì í tá bá dákọ̀ bàbá yìí àwọn gẹ́gẹ́ láwọn bàbá nú ẹ̀sìn òkì sáà ní mẹ́sìn wọlé o táwọn dákọ̀ bá wa ní má dùn àwọn kan mẹ́sìn wọlé wọn láwọn àwọn tó tún tẹ́ jẹ́ àwọn àkábírù àwọn àgbàgbàgbàgbàgbàgbà ṣáájú tá bá dákọ̀ bá wa ní kàràṣí àwọn kan mẹ́sìn wọlé o àwọn náà láwọn aṣíwájú lọ́nlọ́n ṣùgbọ́n àkàndá akọ tí wọ́n torí pé àwọn tí wọ́n tó súnmọ́ àsìkò títí wa táǹdà akọ bàbá wa ṣó Adam táǹdà akọ bàbá wa ṣó Kamaluddin Al-Adabi rahimahullah táǹdà akọ bàbá wa olùkọ́ àgbà níwò gbogbo àwọn bàbá yẹn wá ní tá a bá jọ wò ó alẹ́ pé gbogbo wọn ní mọ̀ásírò ara wọn wọ́n jọ bára wọn lò gbà wọ́n ríra wọn ẹnì kọ́ wa ló sọ pé lágbájá yìí òun ló dáa jù lágbájá lọ Tàmẹ̀dùn ńlọ dáa jù Tàmẹ̀dùn lọ rárá Ọlọ́run jọ fún kálukú ní ìmọ̀ tara tiẹ̀ ó sì fi àwọn nǹkan kọ̀ọ̀kan sí ńlá tí ò sí lára ẹnì kejì kìí ṣe pé nítorí pé èèyàn kọ tíà inú tí wàá mí pé tọ́ tí a kọ tíà ó ní kí ni ó ní ọ̀gá gbogbo rárá o rárá bàbá olùkọ́ àgbà rahimahullah wọn èé ṣe ẹni téèyàn lè sọ pé
orí pa àwo bó o ní kí ni iṣẹ́ bàbá wa kí ni orí pa bàbá wa nílé àmì kí ni orí pa bàbá wa kíní kan gbogbo wọn ní orí pa dáadáa bí bàbá wa nílé àmì ọba ní àṣeyọrí kankan láyé wọn ní àwọn àṣeyọrí tó pọ̀ o ṣùgbọ́n tí wọn ọba láṣeyọrí láyé wọn tí wọ́n kẹ́kọ̀ọ́ pé ọwọ́ ayé o ẹni tó wá láṣeyọrí rẹ̀ ní Abdulbaki Muhammad ó tó yẹn ní Sharaf ó tó yẹn ní yìí débi pé tó wá láwọn àṣeyọrí mi wọn kó wá sọ wípé lágbájá wáyé o kò tiẹ̀ wá láṣeyọrí kankan o wọn á níta láṣeyọrí rẹ̀ wọn á fọ bàbá kí bọ́ta ẹ wá dúró àṣeyọrí tó ti bẹ̀ jáde tí a bá wà gbà ń lé lánàṣẹ tí wọn ọba ní àṣeyọrí mi ìmọ̀ láyé débi pé wọ́n ní àwọn àṣeyọrí hẹ̀rìmọ̀ tí wọ́n ní lánàṣẹ inú tó wáyé wá ṣe o tó wá fa Murtado Abdulsalam bàbá ní máa dùn tó fà kalẹ̀ báyìí ṣé kò tó àìmọye àṣeyọrí ní láwọn tó tún dàbí àmàmádù tó dàbí àmàmádù náà àṣeyọrí lánàṣẹ àìmọye àṣeyọrí mi fún àbànlé àmì láwọn tó tún dàbí àbàbá kí nílé àmì bí ó ṣe wá ń lọ nígo kọ̀ọ̀kan nu bàbá Abákí olùkọ́ àgbà láàrin àwọn mọ̀ásírù wa onímímọ̀ ni wọ́n olùbẹ̀rù Ọlọ́run ni wọ́n aráyé sá ni wọ́n ṣùgbọ́n bí èèyàn bá fẹ́ nu àbùkù kan wọn àtùkọ́ táwọn èèyàn bá fẹ́ nu àbùkù kan wọn sí báyìí ìyẹn tó wá jáde dáadáa kọ́lọ́n balẹ̀ kọ́lá kọ́ bá ní kẹ́ wọn kọ́lọ́n kọ́ wọlé àjọ kan oṣù rẹ̀ kọ́ wọlé agbóhùn la ilaha illallah wọ́n yà bẹ́ẹ̀ wọn. àbọ̀ ní nǹkan tó bá sọ pa Abákí ni. bàbá wa Abákí jíṣẹ́ Olúwa kò sẹ́ni tí ò mọ̀ kí wọ́n tó kú wòlíì ńlá tójú wòlíì lọ bàbá òkú àwọn oríṣẹ́ wọn àwọn òjíṣẹ́ Ọlọ́run ní tiwọn wọn kì í bẹ̀rù tán bá fẹ́ jíṣẹ́ wọn kì í wòpò ẹni tán fẹ́ jẹ fún wọn kì í wo kíkéré ọmọ Ádámọ̀ ìbẹ̀rù Ọlọ́run pẹ̀lú àníyàn láwọn òjíṣẹ́ fi ń jíṣẹ́ wọn tẹ̀dá bá wáyé tán bá ṣiṣẹ́ rẹ̀ tán bá kú tán iṣẹ́ wọn ò ní kú bàbá wa Abákí tiwa wọn ti lọ bàbá ṣiṣẹ́ kó bá gbàṣẹ́ wọn bàbá ṣiṣẹ́ kó bá gbàṣẹ́ wọn. kọ́lọ́ba lè kọ́lá kọ́ bá ní gbàṣẹ́ wọn o kọ́wọ́lá àjọ kan oṣù rẹ̀ àwọn tọ́lọ̀ wá ní wọn ò fi ilẹ̀ tí èèyàn bá fẹ́ wo ìṣẹ̀mí bàbá wa Abákí àti bàbá Mahad àwọn ibìkan bẹ tí wọ́n ti pàdé tó jẹ́ pé inú oore tọ́lọ̀ ń ṣe fún wọn ọ̀wọ́n nínú àfáà tọ́lọ̀ máa ń ṣe bẹ́ẹ̀ fún àṣọ pé kò sí o máa gbọ́ Yorùbá o ọ̀wọ́n Ọlọ́run ṣe gbogbo ọmọ Abákí ní onímímọ̀ Ọlọ́run ṣe gbogbo ọmọ bàbá wa ní Mahad lónímímọ̀ àwọn méjèèjì yẹn tí a bá ń kà Dr. Lágbájá Dr. Tàmẹ̀dùn nínú ọmọ bàbá Mahad àmọ́ kábí méje báyìí nínú ọmọ Abákí àwọn kà inú ọmọ Abákí àti rí prọfù inú ọmọ bàbá Mahad àti rí ẹni tó gbẹ́nu lé prọfù tàbí pé láìpẹ́ yóò gba prọfù rẹ̀ so nídìí kéwù náà ni o so gbogbo wọn wá tó wá ní wọn máa ń kóra wọn káàkiri báwọn tí àwọn abúlé sì máa ń kóra wọn káàkiri wọn jọ jókòó kì í ṣe pé ẹnìkan ló wá dá jókòó tẹ́nìkan ò lè jókòó sí lẹ́gbẹ̀ẹ́ mọ́ inú oore ńlá ni o tí o kì í ṣe pé kò gbọ́dọ̀ léwọ́ náà gbà mọ́ kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ rárá gbogbo wọn ó jókòó báyìí tẹ́ bá wo tẹ̀síìrì wa máa dùn báyìí àwọn àfáà wà tó báyìí gbogbo wọn àwọn tó ju àwàdà síra wọn bẹ́ẹ̀ náà ti Abákí kò mú wọn ju àwàdà síra oríire náà nù orí padà dáa náà nù ṣebí wà náà túbù máa kọ́ dààmú wà á sáárọ̀ hun ṣé tí wọ́n ń pe lẹ́yìn òfin yẹn pé ẹ dákun àáfàá wo ní òkè ò pé kálukọ́ máa ṣe tiẹ̀ lọ́tọ̀ ṣé oríire ní ọ̀jẹ̀ ni àbí kejì ọwọ́ pé wọ́n ń ṣe papọ̀ náà pé wà á tó fi ilẹ̀ tábàtì àfẹ́rẹ́ ní tó bá tiẹ̀ fẹ́ wá ṣáàdà yóò jẹ́ pé nìkan ni ó ṣáàdà àbẹ́yẹn méjì kan ni ó ṣáàdà kì í jẹ́ pé àwa àríjù mùhúrù tó ti lọ ibì kan yóò ti mọ̀ kéèrùn bẹ́ẹ̀ nìkan bá tiẹ̀ fẹ́ ya pàmbélé ẹni ní nǹkan yà sí débi pé wọ́n ń kóra wọn káàkiri ó yàtọ̀ àwọn ààyè ibòmí mẹ́tọ́ pé ẹnìkan ní ọ̀dà rẹ̀ rí náà wọ́n mọ̀ pò so Ọlọ́run ṣe ń bá wọn
ẹnìkan tó kọ síbi ojú Facebook wípé nínú ìsọkúsọ ni pé wọ́n lè yẹn lè máa mu sìgá. Yes, mo rántí pé PRO àwọn ṣíà ńlọsọnù pé sìgá ìsára mu ṣe rí ẹni tí wọ́n fọpọlọ èèyàn ṣe ìwọ tó bá gbọ́ náà ẹ̀ tẹ́ máa pariwo jáàdìrú kíríkan bá ń bò tẹ́ máa pariwo ìka àbájọ ọ̀rọ̀ lẹ̀ tó bá ní sìgá ṣe àràmù o ò lè rí náà sùn hadisi tí ó dà kọ sìgá o ò lè rí náà sùn kùránì tí ó dà kọ sìgá ṣùgbọ́n torí pé kéwò òye ibi ó ti mú mi ìmọ̀ kò tòrò ìmọ̀ yẹn dọ̀tí tó ti yé báyìí tí kéwò bá yé yóò gbà wípé àyá Al-Qur'ani tọ́lọ́ sọ pé àwọn àfáà ní kí nìdí tí sìgá fi dára mù ẹ rí pé àwọn tó ṣe gan wọn kọ ọbẹ yìí pé má mú o tó o bá ti mú o yóò pa ìlera ara rẹ lá o so tó bá sì pàdé ara rẹ lá o òun kú lọ nìyẹn o ò ní pẹ́ kú o nígbà yẹn wọn sọ àwọn kí ni o àwọn ọkọ tí ọmọ wọ jíà táwọn yẹn mọ jíà wà lọ́wọ́ àwọn tó bọ jíà tù so ṣebí sìgá náà ló mú bá wọn máa mú lọ àwọn gẹ́gẹ́ kọ́ bẹ́ẹ̀ pé wọ́n ní in táwọn tó ṣe nǹkan wá sọ pé poison ni a wà lọ bí ayé wípé gbogbo ń téèyàn ọba jẹ sẹ́nu ẹ̀ tí ó bá mu sẹ́nu rẹ̀ tí ó bá lò tí ó bá jẹ wípé yóò máa sùn lọ bí ikú Ọlọ́run ní wàlá túlíhì kú bí àìdíkùn ìlà tàhálùkà tó ọba wa mọ̀ túmọ̀ wàlá láàánú kí nìyẹn náàyù nìyẹn Ọlọ́run ní ẹ má fi ọwọ́ ara yín fa ìparun náàyù yẹn sì ní yùfídú àtàhìm èèwọ̀ ni tó ọba kéwù yẹnjú ọmọ wípé gbogbo ń tọ́ ọba jẹ níbo lọ́run tí wọ́n ráyè kọ́ máa dákọ igbó sìgá kókè kò lè dákọ rẹ̀ Ọlọ́run lè dákọ rẹ̀ báwọn kò ní máa dákọ gbogbo àwọn nǹkan báwọn ké nǹkan tó mú tí ó pọ̀ yọ́ọ̀kẹ̀ wo pé kí ni nǹkan yìí máa ń ṣe lára nǹkan yìí máa ń da làákà ìrú nǹkan yìí máa ń kó ìpalára báyẹn nǹkan yìí máa ń ṣe kiri Kùránì ó ti wá gbé wá pé wàlá túlíhì kú báwo Suratul Baqara àyà kelo 195 bá ń kà jáde. Wa anfiqu fi sabilillahi wa la tulqu bi aydikum ila tahluka wa ahsinu inna Allaha yuhibbul muhsinin. Ọlọ́run ní ibi tá fẹ́ lọ mẹ́ni pé Ọlọ́run ní ẹ má fọwọ́ ara yín fà parun kọjá pé ilẹ̀ lọ mọ̀ fọwọ́ ara yín ra tí ó pa yín ọwọ́ amútẹ́ ọwọ́ ajára lé oṣù ọwọ́ lọ fọwọ́ ara ẹ fà parun báwọn òfowó ra kúnnù ìwọ́tọ̀ wa ni wọ́n lọ mọ̀ ara àsọkúsọ táwọn èèyàn gbọ́nù o tẹ́lómi ọba wa mú ẹ̀rí wá yọmọ ní Saudi gan ní Aramu àwọn ọmọlára mú sẹ́rí àwọn bídíà ìmọ̀ tí máa ń fà á sẹ́rí bídíà yìí tí ó yẹ kéèyàn òfin máa ṣe bídíà ni pé máa ń kó làákà ìkó mẹ́ kò ní jẹ́ kéèyàn ronú nọ́mà ẹ dákun ṣé wọ́n ní ibìkan bẹ tẹ́sù òtí lọ́mọ ogun ni bẹ́ẹ̀ náà ẹnìkan sọ pé ó no ẹ wà ní amájò kámọ́ lùlù tí báwọn Saudi ní à ń sọdún tí à ń lùlù wọ́n sọ fún ọ pé Saudi lánàá bí lóun fi ilẹ̀ fún wa lójú ayé ànàbí àwọn èèyàn máa mutí ó sì sọ pé ṣébí ní à ń mutí yìí ṣe fọmọ lára ní mutí ọba tó dá wọn gan sọ pé àwọn ní aburú jù Ọlọ́run ò sọ ẹ̀sìn mọ́ bí kẹ́nà tẹ́ ẹ bá ti rẹ́nìkan ti sọ pé ó ní wọ́n ti bẹ́ẹ̀ Saudi ó ẹ gbà pé nínú ẹni tó fọ́nú fọ́ra jù ni kódà òun lọ́yẹ̀kọ́ jẹ pírẹ́sẹ̀ǹtì wọn pé sọ̀rọ̀ Saudi là ń bọ́ sọ àní ọmọ ẹ̀rì wánú Kùránì sọ̀rọ̀ àwọn àfa Saudi ń di pé àwọn àfa Saudi ò kírun tán ṣé bí wọ́n kírun yìí dìtàn ṣé kálukú ọ̀lọ́lé ṣé àfa Saudi lórí àbí tó ti tẹ́yìn bá ti lo ṣìmáàgù báyìí ṣìmáàgù tí a ń lò sórí dírẹ́fà ń lò táwọn àfa oníbi ṣe máa ń rí oníbi táwọn àfa ṣe máa ń rí tó bá ti rí táwọn àfa ó ti mọ̀ káwọn àfa líle tó bá ti rí àwọn tó jẹ àwọn ọmọ bíi kí lórúkọ rẹ̀ kò síbi tí ọ̀sán máa ta wo tó bá dé Saudi àwọn ọlọ́kọ̀ ó lè jẹ́ ọmọ Bangladesh ó lè jẹ́ ọmọ kìnnìkan wọ́gó ti rí pé ọ̀dà pé àwọn union ti bí náà so àwọn ọ̀kan ni máa kógò káàkiri ó rí inú rìn wọn gan pé pẹ̀lú jálàmí ọmọ ṣe yọmọ yàrá yọmọ ṣe ó ti rí pé wẹ́dọ̀ kò síbi tí union ò sí pé eléyìí náà so ìgboro ni bó ṣe wà nù náà ṣé òyìn wá ní tánàbí ló ń fi ilẹ̀ fa sọ́gbà tánàbí ń lọ sọ́nà fi Saudi lẹ̀ fa kò lóun fi Saudi lẹ̀ fa ó ní taraktu fikum amrayn mo fi nǹkan méjì lẹ̀ fún yín ma in tamassaktum bihima lan tadillu ba'di abada tẹ́ ẹ bá lè gbá méjèèjì mọ́ ẹ lè sọnù kí ni àlọ́ kọ̀kọ́ Kùránì
àti sunna ànábì ó sọ pé mo fi Saudi lẹ̀ fún yín ọ máa ń lo Saudi fún alẹ́sàmpù ọba àmọ́ ní alábàgán mú ìyún kọ́lẹ́rì àfáàtì bá ń sọ báwọn chairman àwọn onínúbúbu ní ọ̀jẹ̀ báwọn so tí wọ́n ti ń sọ pé àwọn Saudi gan mú òun lọ ẹ̀kọ́ jẹ chairman so ọmọ kí ó ti bá ń ba ajánásì òun ọ̀jẹ̀ ajánásì àwọn àfa òní inú búbu báwọn so inú àwọn ìsọkúsọnù wọ́n tún fún fẹ́rẹ̀ wọ́n débi ìtàn Ìbàdàn kẹ bàbá alága nìbàdàn Ìlọrin ló ti kéw so bó tiẹ̀ jẹ́ pé ṣéhù mi àlìfọ̀kọ́wí kọ́lọ́mbà mi sàlékó dáadáa wọn àwọn ọmọ tẹ̀ dáadáa àwọn ti sọ àwọn nǹkan kankan tí wọ́n ti sọ lórí kíní ìtàn Yorùbá péjì brọ́dà wa so tí brọ́lájà bá sì wọ́n ti dáhùn bẹ́ẹ̀ pé so no go area lọ́rọ̀ Ìbàdàn dádùn tiẹ̀ àáfàá sì ń bẹ́ ń bá dẹ̀dẹ̀ bá mú téèyàn máa kà tọ́wọ́ fẹ́ ròyìn pé ìmọ̀lẹ́ kà wọ́n tán so tí wọ́n máa kà báyìí bàbá wa alága so kọlọmba ní kẹ́ wọn nínú àwọn ìpìlẹ̀ Ìbàdàn ni wọ́n ṣùgbọ́n nígbà wọ́n lọ Ìlọrin tí wọ́n lọ kéwú ọ̀dọ̀ Haúsá ni ẹ ti kéwú nílọrin kì í sọ́dọ̀ ọmọ Ìlọrin Haúsá tí wíwà tíyàn wá bàdàn tó wá kéwú ń sábó tó bá ti jẹ́ pé kéèyàn lọ kéwú nílùú kan ìní ò fi di ọmọ kéwú lùn àwa gbọ́n fi gbogbo ẹnu sọ pé ajẹ́ pé bàbá wa ṣé Ádámù ọmọ kéwú Ìbàdàn ni wọ́n torí pé bàbá wa àfẹ́ẹ̀sìn Ìbàdàn ni wọ́n ti kọ́ṣọ́ Ádámù kéw tí àwọn ọmọ Ìlọrin sí ni wọ́n so ìtàwọn àbàdàn wọ́n ti alẹ́ jáṣọ́ Ádámù gbà báwọn tí wọ́n ti pé tẹ̀lé yẹn sọnù àákà padà sí ká ìyẹn lọ kéw nílọrin omi ìgbọ́dọ̀ Ìlọrin ló ti kéw bàbá wa alága tí a ń lọ Ìlọrin ọ̀dọ̀ Haúsá ni ẹ ti kéw nílọrin ẹ̀dá ọkùnrin tí a kéw mẹ́ bóyá ọmọ Yorùbá ni ọ̀dọ̀ Haúsá tí ń gbé lọrin ni a ti lọ kéw bákan náà bàbá wa ṣọ́ Ádámù tíyẹn bá ń wo sílísílà àwọn tó kọ́ wọn kéw nígbà bàbá wa ẹ̀sìn ní òbí wa inú sílísílà àwọn àfa wọn lẹ́yìn bàbá wa ẹ̀sìn ní òbí wa ń ló kọ àfa wa Umaru Àgbàjì àfa Umaru Àgbàjì tó sì kọ́ wọn kéw ní ọmọ kéw Awẹ́lẹ́njẹ́ ni Awẹ́lẹ́njẹ́ sì ni ọmọ kéw bàbá wa Lókè Gẹ́gẹ́ ni sẹ́wọ̀n pé a jẹ́ pé àwọn Lókè Gẹ́gẹ́ ò sì kàn mọ́ lọrin kankan wò tiẹ̀ kí ó lọrin tẹ̀wọ́n fẹ́ kì bá wọn ṣùgbọ́n tọ̀rọ̀ tìbàdàn yẹn wọ́n kàn ra wọ́n ti mọ̀ pé Ìbàdàn no go area ní oṣù àǹkè èsì máa ń bẹ́lẹ̀ fún Ìbàdàn dìbà mú àwa striker Ìbàdàn ń bẹ́lẹ̀ àwa ẹ̀ tó kéré o àwọn bàbá ń bẹ́lẹ̀ so ẹ dákun ọ̀rọ̀ ẹ̀sìn wo ní gbogbo tá à ń sọ ẹ̀ èwo lọ́jọ́ mọ́rẹ́ ẹ̀sìn téèyàn fi máa kọ́yàn sẹ́yìn òní sọ́tìlì fatia gbogbo wà téèyàn bá ti ní ń tú Kùránì ààyè ibi tí bá ti ń tú tafsir ẹ má sọ di ààyè ìtàn gbogbo ẹ̀yin tẹ́ ń rólé àwọn bàbá yín ẹ máa rí i pé báwọn bàbá yẹn ṣe ń ṣe Kùránì tí a ń tú Kùránì ó límìtì èèyàn kódà bọ́ fẹ́ parọ́ ayé òun ní jí ọ lọ ṣùgbọ́n tó fẹ́ sọkúsọ yóò gbé Kùránì ti pé ní tó bá ti bá a lẹ́nu láàṣọ bígbà tí ẹ̀ka sọ kẹjá gbọ́ àlọ́ ẹ dákun ẹ mẹ́jọ jẹ́ pé ní Ramadan láti máa gbá burú àwọn wáàsí táwọn bàbá yẹn ń ṣe lánàá ó ń ṣe kí ni ó ń ṣe wá láǹfààní ẹ jẹ́ ká gbọ́ wáàsí ìbẹ̀rù Ọlọ́run àfààní Ọlọ́run bẹ̀ lọ́n kọ́lọ́ balẹ̀kọ́lá kọ́sálẹ̀kún àánú rẹ̀ lórí wa o á dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn so àkọ́kọ́ á dúpẹ́ lọ́wọ́ àwọn àfáà tí wọ́n kọ́ wa àbáwọ̀ àgbàní Mádùlẹ̀ Arọ́bí ọba tí ò jẹ́ kí wọ́n kọ́ wa ní kọ̀kúkọ̀ níbi páàmọ̀ sọkúsọ tá a sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run fún wọn ní àwọn akẹ́tùn dáadáa tó jẹ́ pé ọ̀rọ̀ orí là ń gbọ́ lẹ́nu wọn káàkiri tí a bá ná wọn kan kún bí kan ṣe wọ́n fi wá sí ọ̀rọ̀ Ọlọ́run gidi sọ̀rọ̀ ẹ̀ẹ́rì pé máa kíkan bàbá wa àgbàní Mádùlẹ̀ Arọ́bí ni a dúpẹ́ o bàbá wa tí wọ́n sì rọlé wọn mufasiru wa Ọlọ́run ò jẹ́ ká gbọ́gbọ́kúgbọ́ láti inú ọgbà wa so alhamdulillah so wọ́n ń túkéw tí èèyàn sì di pé alhamdulillah tí gbogbo ayé sì ń sáǹfààní torí pé wọn ò kó lórí mọ́ni ọpẹ́ ládá o torí pé tó bá jẹ́ kọ́nà bá kọ̀ dí ìkejì sí àná a kàmọ́ sí àná kúnlẹ̀ náà ni a sì mọ yọ lẹ́yìn lọ́wọ́ bí àwọn kúnlẹ̀ lóòótọ́ yìí náà lẹ́kọ́ ṣùgbọ́n kí ni yóò lọ bẹ́ẹ̀ wọ́n àmọ́ fọmọ kí ó takò àfà ṣùgbọ́n lọ́n jẹ́ kọjá pé nẹ́tíwọ̀kì wá jọra irú tí àbà ń wí làwọn náà ń wí irú tí àbà ń wí lẹ́yìn náà ń wí irú gbogbo ẹ̀ wá jọra wọn alhamdulillah gbogbo àwọn ọmọ yín tí sì ń sojú yín káàkiri náà so ìmáàmù Àkúrẹ́ ń bẹ́ẹ̀ Ọlọ́run ìjà púpọ̀ ìmáàmù Kire ń bẹ́ẹ̀ ìmáàmù Ńlá ń bẹ́ẹ̀ ìmáàmù Kírun ń bẹ́ẹ̀ ìmáàmù Ilé-Ifẹ̀ ń bẹ́ẹ̀ gbogbo àwọn tí mo dákọ̀ ẹ̀ ọmọ Máàdù ni wọ́n so tí wọ́n sì ń wí dáadáa wọ́n wí dáadáa gbogbo àwọn tí wọ́n tó ń sojú yín náà àbáwá Isa Akíndélé wọn ò sì ń sojú àbáwá Amadu Tìámí wọn ò sì ń sojú bàbá wa ní Nàìjíríà wọn ò sì ń sojú àbá Àgbàlá Gbéní wọn ò sì ń sojú ìsásọ̀ ń bẹ́yà wọn ò sì ń sojú àti gbogbo lóríṣiríṣi
àwọn professor lóríṣiríṣi professor Ọpẹ́lọ́yẹ ni o professor Salima àwọn oríṣiríṣi pátá gbogbo wọn dáadáa là ń gbọ́ alihamudulilayi adúpẹ́ o torí pé bí wàá kú wí mi náà a kú nídìí náà pẹ́ náà lẹ́kọ̀ọ́ a kàn máa bá ṣe package ẹ̀ náà ni a kàn máa àwa ní àwọn package irọ́ torí àbá má dùgé package irọ́ alihamudulilayi ṣùgbọ́n náà tí ò jẹ́ kọ́rọ̀ wọ́ta kọ́ adúpẹ́ lọ́wọ́ yín a sì dúró kọ́ lọ́wọ́ wọn bá wa tó yẹ pé tí a ń bá gbọ́rọ̀ wa àwọn àgbáre lọ́lọ́run fún wa ń bàdàn bàbá wa ìmáàmù Ìbàdàn àgbà tòní ọlọ́run balẹ̀kọ́lá kó jí kárí wọn pẹ́ tí a máa ti rí kíní kan òun ó pè ẹ̀ bá ṣe báyìí ẹ̀ tó ṣe báyìí àwọn àgbáre nu bàbá wa àbàtà àwọn àgbáre nu bàbá wa àfá àgbà bàbá wa mọ́gàjí àgbà gbogbo wọn yìí bàbá ni wọ́n jẹ́ fún wa tí wọ́n sì máa ń pè wá sákèésì ó tó wá kọ àwọn bàbá mi tó yẹ pé bá a ṣe ń ṣètò yìí wọ́n ń gbọ́ wa lọ́wọ́ bí wọn ò gbọ́ wọn ó tún padà gbọ́ wọn ó pè lórí fóònù pé àfẹsọ̀kè ọba sọ báyìí ọba tó ṣe báyìí tẹpá àníyàn tó ń tọ́ aṣọ náà bàbá wa àgbà Shehu Ahmad Abdulkareem eléyìn erin Ọlọ́run bá mi ṣàlékún dáadáa wọn bàbá dáadáa ni wọ́n jẹ́ bàbá dáadáa ni wọ́n jẹ́ Ọlọ́run bá mi ṣàlékún dáadáa wọn so inú àwọn tí wọ́n kọ́ bàbá kan wá ń bẹ láti ìlú Ẹdẹ wọn ò lè má fọlọ́ wa tí wọ́n bá ti rí nǹkan kan báyìí wọ́n ó pè wá pé bàbá wa Abdulgani Shehu Abdulgani Ọlágúnjú náà àgbà afá àti ẹ̀kẹ́ òyìnjú táwọn àgbẹ́jú bá nídìí súnà so ògbọ́n náà àbáwọ̀ eléyìn erin ní ìsìn wọ́n ti ń polongo súnà ní ìsìn wọn èbíà gbogbo àwọn alájí ìsàkí náà ti ń polongo súnà wọn èbíà gbogbo wọn pátá ọlọ́ba àlekọ́ bá ní sàlékún dáadáa wọn wọlé àjọ kan oṣù ọlọ́run wọlé agbóhùn láìláìlá ẹ̀yin tí inú máa ń bí náà akẹ́yìn náà so ẹ̀yin tí inú máa ń bí tẹ́ẹ̀mà pàpájá nínú lé pé ọmọ yìí yóò sì máa láàlì wa so ẹ̀yin náà akínyìn o akínyìn gan-an ọlọ́run bá ní sàlékún dáadáa yìí ní tí múnú bí yín ọlọ́run jẹ́ kẹ́ ẹ lè fi lẹ̀ kájọ gbóòtọ́ ọ̀rọ̀ ọlọ́run bá lè kọ́lá yọba ní sàlékún dáa akẹ́yìn náà tó yí pé tẹ́ẹ̀ bá bínú náà kọ́ da sọ ẹ kẹ́ ẹ bínú tó yí pé ọ̀nà àti jẹ àti mu ni sòkè ẹ̀yin náà mọ̀ kìkì ìṣẹ́sìn but ó ti lọ́pọ̀ máa jẹ́ àmú so ẹ má bínú kì í ṣe pé àfọ ọjà yín ẹ wọ́nà àti jẹ àti mu mi sì bò mí ọlọ́run bá lè kọ́lá ẹ lè ṣiṣẹ́ márúwá so ẹ lè ṣiṣẹ́ ọ̀kadà kàkà tí yóò fún wa mọ gbáwọn èèyàn ojúṣe ọmọ fojú sálábòyún káàkiri àdúgbò pé alágbádá sọ tífẹ̀ bímọ ni iṣẹ́ mi bẹ́ẹ̀ nẹ̀tẹ́ lè ṣe ọlọ́wọ́ bá ní fún yín ní ọ̀nà àlàálì tó ń sàlọ́ ẹgbọ́n náà àtijọ́ àti mú sọ́nà bùnmí kọ́lọ̀ ń kọ́ sànú wa kọ́ wọlé àjọ kan so rẹ̀ so inshallah a fi àyè gbà béèrè dáadáa tó a fa ìgbà béèrè so lẹ́yìn ìgbà tá a ti kí gbogbo kálukú àtàwọn tá a lè rántí ẹlòmíràn bẹ tá a lè rántí o tọ́jà yí pé látara pé kì í ṣe pa àkọọ́lẹ̀ tàbá kọ́lẹ̀ ní ìsinmi láàmú sọ pé lágbájá báyìí àwọn tó ń sọpọ́ọ̀tì pẹ̀lú financial kidney tó jẹ́ pé ẹ bá ní fáwọn èèyàn báyìí ní ìfitọ́rù ẹ bá ní fáwọn èèyàn báyìí nínú Ramadan so sọ́dọ̀kọ̀ járíyà ní gbogbo àwọn mẹ́mbà rẹ̀ pátá so ọlọ́balẹ̀kọ́ lábá ní san ogun ilẹ̀ sùn olóore so tó jẹ́ pé ẹ̀yin náwó tí ń síbi súnà ni kì í ṣe di bídíà ilẹ̀ náwó sí tí èsì pé à ń pèdè mólúdì à ń pèdè irọ́ ó ní ẹ̀yin náwó sí ọlọ́balẹ̀kọ́ yóò bá ní sàlékún àrísìkí yín yóò wọlé àjọ kan oṣù rẹ̀ yóò wọlé agbóhùn láìláìlá bákan náà hàn mo kí bàbá wa Professor Kéèké Ọlọ́sọ̀ọ́ nínú bàbá tí a máa ń pè wá sákèésì inú pé ṣe báyìí àwọn ó tiẹ̀ sọ́tà ṣẹ̀tàṣẹ́ ni pé lọ ṣe báyìí so ọlọ́run bá ní sàlékún dáadáa wọn wọlé àjọ kan oṣù ọlọ́run àwọn táwa fi òtọ́rọ̀ jọ nù ọ́ èyí tíjọ́ ẹnì kankan láti lè sọ̀rọ̀ ọlọ́run mọ́jọ́ ọ̀rọ̀ wọn dàrú wọlé àjọ kan oṣù ọlọ́run wọlé agbóhùn láìláìlá so àwọn bàbá wa Kúnlé Sàní bàbá wa Dáúdù Àmúwá alága mo ti rántí ogun àbáwá àbáwá Dáúdù Àmúwá alága àbáwá Kúnlé Sàní àwọn bàbá dáadáa tí a máa ń kún àánú hátà bàbá wa lágbe ni ọlọ́run bàlíkọ́lá járí gbogbo wọn pẹ́ wọlé àjọ kan oṣù ọlọ́run wọlé agbóhùn láì so tó fi wá dórí bọ̀dá wa náà coordinator náà kọ́ mi ò ọlọ́run mọ́jọ́ ọ̀rọ̀ wọn dàrú wọlé àjọ kan oṣù ọlọ́run wọlé agbóhùn láìláìlá náà 0909888899933 àbí 39 09098889939 tàbí 091242939 so ẹlòmíràn mọ̀ ká ṣé pé kí lórúkọ rẹ̀ so àwọn bàbá tí ẹ̀rọ kiri ká wa nù kọ́ lè bá mọ̀ kí ṣe pa mọ́ ń dà nǹkan tá à ń dá sọ àdásọ. Now, hello. 09098 88 99
39 so ìkànnà àwọn afáwa wọ́n kọ àyà tí à ń kálẹ̀ kan pé wala tuliku bi aidikum ila tahluka na'am so wala tuliku bi aidikum ila tahluka nígbà tí ntí ìrántí ibi tó wà so inú suratu Baqara jazakumullahu khairan láti ìlú Amẹ́ríkà lọ́nà ti sẹ́ndẹ̀ sí wa so mo ṣe wo fóònù ìsinmi 09098 8899 39 091 2 mẹ́rin 29 39 òní nọ́mbà tí wọ́n rà ń pé nẹ́tíwọ̀kì yẹn fẹ́ nam 090 98 88 99 39 tàbí 091 2 mẹ́rin 29 39 òní nọ́mbà tí a pèsè kọ́lọ̀ balẹ̀kọ́lá kọ́ ṣàánú wa kò sí nǹkan kan tí à ń ṣàlàyé fún wa ju pé bó láti jọ rójú rẹ Ọlọ́run kọ́lọ̀ kó náà mẹ́lò hello kìnìyàn ò tí connect 09098 88 99 39 091 àwọn tí ń connect díẹ̀díẹ̀ báyìí. Wa alaikum salam. Na? Kí lẹ wí? Náà. Ok, ẹ̀jẹ̀ jáde nínú ọwọ́ èèyàn ẹ kọba àwẹ̀ jẹ nínú àwẹ̀ so ẹ̀ ń gbẹ́yẹ̀ ń gé ìkaná. Téèyàn bá gbàwẹ̀ yes nẹ́tíwọ̀kì wá dàrú mọ́yàn lọ́wọ́lọ́wọ́ ọ̀sán èèyàn sáà rí star so èèyàn wá lọ sínú akọ̀bà èèyàn jẹ́. Wa alaikum salam wa barakatuh. Náà. Yes. Allahumma amin. Jazakumullahu khairan. Bákan náà kó tó di pé àtò máa gbà pé lọ ẹ dákun ara àwọn àkíyèsí tá ń pè wá sí tipẹ́tipẹ́ lórí pé ẹ̀yin tẹ́ ń kóra yín jọ ìjọba ìsẹ̀ntìyàn máa ń ta kò pé ẹ fẹ́ gba ìjọba ẹ fẹ́ ṣe Yorùbá nation ẹ fẹ́ ṣe gbá ẹ fẹ́ ṣàwo gbogbo nǹkan tí ọba máa fa jàgídíjàgì irú táwọn èèyàn lọ sí lánàá ní ìsìn kọ́nà ọba àlekọ́lá kọ́ máa fi sọ rẹ̀ sọ wa kí ìjọba wọ́n gbìyànjú dáadáa so wọ́n gbìyànjú kọ́nà ọba àlekọ́lá tá a mọ̀ yìí pé inú àdúgbò Fátúsìmọ́ náà bì kan oníbo àwọn èèyàn lọ ń kóra jọ sí gbogbo ẹ̀ níjọba sì ti padà ká tí wọ́n ti ń ṣiṣẹ́ lórí rẹ̀ ẹ dákun nígbà láì lọ jagun kí ló dé tẹ́ bá ń rí adúrú nǹkan tí wọ́n ń kó jáde ẹ̀rọ Ọlọ́run sì bàyàn pé ọ̀dà náà òun náà nù so kọ́lọ̀ ń kọ́ sànú ẹ sáà bọ tẹ́ máa ń bọ sí kò sọ fún yín lánàá pé yóò yíwọ́ ó yẹ kó lè sọ fún yín lánàá pé mọ́mọ́ lọ náà bẹ́ ọ̀hún Ọlọ́run sànú wa 09098 88 99 39. Wa alaikum salam. Yes. Náà. Ẹ ṣeun o. Allahumma amin 09098 88 99 39. Assalamu alaikum. Wa alaikum salam wa barakatuh. Látọ̀dé ayé Pẹ̀lẹ́sínọ́là. Ṣáfàtà ẹ mọ́mọ́ ya Pẹ̀lẹ́sínọ́là.
ẹ̀yin Felix Nola nìyẹn. Ọlọ́ba àtẹ̀yìn ẹ̀bẹ̀rẹ̀. Aláwọ̀ àmì àfáwọ̀ ẹ̀sìn. Now 09098 889939. Hello. Ẹ kálẹ́. Ẹ kálẹ́. Ọ̀rẹ́ Abdulmalik ni láti Ọ̀làkíá. Ok. Ẹ jọ ẹnìkan nínú àgbà ó ní rọ́ọ̀bù nọ́mbà àwẹ̀ jẹ́ ṣé tó tọ́? Ó ní kíni? Ó ní rọ́ọ̀bù tí wọ́n máa lo rọ́ọ̀bù ní àwẹ̀. Ṣé tó fi para àbí tọ́lá? Ó pín méjì. Téèyàn bá fi para ó ba àwẹ̀ jẹ́. Téèyàn bá là ó ti ba àwẹ̀ jẹ́. Ẹni tí ń la ebu is ba àwẹ̀ jẹ́. Hello. Hello now. Ẹ kálẹ́ o. Yes sir. Ẹ máa tẹ̀lé ní mo ìgbádùn kan. Ẹ máa tẹ̀lé kẹ́sì máa mú lò. Yes sir. Ọgbọ̀n kan ti dojú kejì máa wà fáà ní ìlọ́pọ̀ tó fi pé èèyàn ò ní dáńtí ẹgbẹ́gbẹ́ ní ẹ̀yọ́kùn ní àwọn orí tẹ́ ń sọ yìí à ń tẹ̀lé àródòdó mú pẹ́ ló máa pàdé fún ayé àwọn akẹ́kọ̀ọ́ náà. Ayakumullah, jazakumullah khairan. Hello. Salam. Wa alaikum salam. Àti ẹ̀yìn ìfàkùn ọlọ́mọ akẹ́kọ̀ọ́. Alámàmí. Ìbéèrè mi ni pé nílẹ̀ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń jẹ́ ìmọ̀ tí wọ́n ń kírun fún wa. Ìrọ̀ àwọn sábà yanjú. Bákan náà ni pé ẹlòmíì tí kí wà rẹ̀ bá dáa. Bí kó jẹ́ pé ní nìkan àwọn nǹkan tí ẹ̀ máa ń lọ pa wọn bí wọ́n ń yẹ fẹ́ wo kankan. Báwo ni tí wọ́n máa dúró lọ lẹ́yìn wọn bẹ́ẹ̀ ni àbí wọ́n máa dá àmì ìyàn kì í. Tẹ́ bá ti mọ àwọn mọ́mù tí ń browse tẹ́ kí wọ́n fi yèpẹ̀ browse tẹ́ ẹ̀dẹ̀ sọ fún wọn tí wọ́n gbọ́ iṣẹ́ alágbègbà ò níyàn gbogbo ẹni tó bá sì lọ ànábì náà ń bá lọ bá alágbègbà gan man ata arrafan aw ka'inan fasaddaqahu bima yaqul faqad kafara bima unzila ala Muhammadin ẹni tó bá lọ bá alágbègbà kan yẹn wò kan ànábì náà ní ti tó wá gba nǹkan tẹ́ni yẹn sọ gbọ́ ó ti di kèfèrí nígbà tí ẹni lẹ́yìn tó lọ yẹ nǹkan wo di kèfèrí ẹni tí wọ́n lọ yẹ̀wò lọ́dọ̀ rẹ̀ ńkọ́ bàbá ńlá káfíìr accredited one tó dẹ̀ ní NAFDAC number òun lò so bóòlù ẹ̀ sàmọ́ kírun lẹ́yìn kèfèrí ẹ̀yin mùsùlùmí sì ní ti ká kírun. kódà bàbá wa Sheikh Kamali wọ́n sọ àdìsí tí mo sọ yìí Sheikh Kamali dín ní adabi rahimahullah àfọwọ́ Sheikh àbòtó wọ́n sọ àdìsí wọn pé mani ata arrafan aw ka'inan fasaddaqahu bima yaqul faqad kafara bima unzila ala Muhammadin. So bàbá wọn àṣẹ àgbáyé náà sọ bẹ́ẹ̀ kì í sáwọ́ àti sínú ayẹyẹ sọ ń bẹnu kí sẹ́tì mẹ́jẹ́ ti gé pé má lọ yẹ nǹkan wò má yẹsẹ́ wo àbọ̀mọ́ àṣẹ àgbáyé lọ sọ báwọn má di kèfèrí o má yẹsẹ́ wo so ọ̀rọ̀ àwọn àgbàlagbà tànà nù so ṣùgbọ́n àwọn tòde tòní kódà àwọn èèyàn ní ṣọ́ọ̀pù tí wọ́n ti ń dá àwọn àbí ọ́fíìsì tí wọ́n lọ rẹ́ǹtì ṣọ́ọ̀pù bí wà tí wọ́n lọ rẹ́ǹtì ibì kan so táàfó ti máa dá àwọn àlejò ló yọ tẹ business card yóò gbé pé ọpọ́n yẹn rìn bẹ́ẹ̀ yóò máa fi browse 09098 889939 091242939 so afa ìgbàbéèrè méjì sí kó tó di pé a máa lọ a kàn fẹ́ fún wa ní antivirus lórí nǹkan tá a ti gbọ́ lọ díẹ̀ nínú àwọn nǹkan tá a ti gbọ́ ìyànrántí rẹ̀ tán rí pé àwọn èèyàn ní ẹsẹ̀ tó ń kọ́ gan pé ọ̀rọ̀ sìgá so ọ̀pọ̀ oríṣiríṣi nǹkan burúkú tó ti gbọ́ wọn náà ti máa bí tó ti máa ń gbọ́ mọ́ gbọ́wọ́ kúgbọ̀ mọ́ o kétì rẹ̀ wọ́n bá di o máa tẹ̀lé súnà nábì sallallahu alaihi wasallam máa tẹ̀lé lánàá tánàbí fi ilẹ̀ máa bá wọn àfa súnà máa bí wọn léèrè ìbéèrè ọ̀rọ̀ so ti yé báyìí ní ìsìn ẹ̀ ń bá ti dàtà ìsìlámù rí ọmọ dàtà lúkálukú wọn máa fò káàkiri báyìí ó kọ̀ wá ní lórí kò ní nídìí ti gbà yìí pé ṣíà kèfèrí ni wọn o ẹ̀ tí wọ́n béèrè pé ṣíà wà ní mí ṣé tí máa jẹ́ sí àṣà ní ẹsẹ̀ mùsùlùmí o ìyẹn lọ́fà tí Imam Qurtubi fi sọ pé gbogbo ẹni tó bá sọ pé Abubakar kọ́ lọ́wọ́ àánú kòtò fakọ̀dé káfàrọ̀ Imam Qurtubi pé yín kèfèrí Fahru Razi wọ́n pé yín kèfèrí so àwọn àgbà fà
so ẹni tó bá sọ pé ànábì kọlọ àti Abubakar kọlọ wà ń bẹ kèfèrí ni so kọlọn kọ ṣàánú wa o èmi kọ́ mo sọ o wọ́n ti kọ Kúrútùbí Oòduà ò tí ì délẹ̀ Yorùbá tí wọ́n ti kọ́ lẹ̀ wọ́n ti kọ́ at-Tafsir al-Kabir àwọn Mafatihul Ghaib wọ́n ti kọ́ lẹ̀ Oòduà ò tí ì dọ̀nà lẹ̀ Yorùbá kálíbà wọn kó ti wà tipẹ́ 09098889939 091242939 so inshallah a tún máa pàdé tó bá di ọjọ́ mẹ́jọ pẹ̀lú yọ̀ǹda tó lọ nẹ́tíwọ̀kì ọ̀dá alálẹ̀ so ọba àdìgán. gbogbo ọdún ló ń bíre tuntun fáwọn èèyàn tó mi àbírè fún dìlíjàlá níwálí kìrọ̀mí ọdún èyí jẹ́ kó bíre fún wa ọdún èyí jẹ́ kó bíre fún wa lọ́dún tó lọ là ń sọ f'Olúwa wípé kọ́dún èyí kó bá wà láyé àwa dúpẹ́ wípé àdúrà wa gbà Ọlọ́run tó ní wá ṣàlàwà ń bẹ̀ ọdún èyí kò ní ìjà ṣe mọ́ ọdún èyí kò ní ìjà ṣe mọ́ bó ti wù kó lè tó nílùú kan ó ti dájú parọ́run fáwọn kan nínú àwọn táyé àárọ̀ lọ́rùn káwá mọ̀ wọ́n ọba olóore káwá mọ̀ wọ́n ọba olóore. Alhamdulillahi Rabbil Alamin kò ní jíbà lórí tẹ̀yìn tó wa Al-Basira fún ti alẹ́ òní àwọn tájọ mẹ́tẹ̀ wá sí etí gbọ̀yìn àfọwọ́ Yusuf Adédoyin Ajánásì àjọǹbẹ̀ ní àyín ni àwọn ọmọ ojú ọ̀rọ̀ wa fún sáà tí a wà yìí ọ̀gbẹ́ni Ajíbọ́lá Sàlámì àti Adébáyọ̀ tí àmì yìí náà ni wọ́n ń tò tí a fi ń gbọ́ wa kétékété nílé fáwọn tábà ní ìbéèrè kan bí kejì nípa ọ̀rọ̀ ẹ̀sìn a lè pe àwọn sáàsù àbí kátẹ́ẹ̀sì sí orí nọ́mbà tá a fẹ́ fi síta yìí 070106439 ẹ jẹ́ ká tún gbọ́ ní ẹ̀kan sí 070106439 orúkọ èmi ọ̀dọ́rẹ́tẹ̀ ní Afárídíwánùláì Muhammad Jamiu aka Májì Ó Bàjẹ́ oníwàkà súnà ìpàdé tún di Sunday tó ń bọ̀ pẹ̀lú ìyọ̀ǹda tọ́lọ̀ ní aago 9